A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A mà dúpẹ́ fọ́lọ́run lénìí o. Àpapọ̀ ẹgbẹ́ tó ń gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá nílùú nọ́ọ̀tì, wọ́n mà ti fìmọ̀ ṣọ̀kan. Wọ́n ní àwọn ti jáwọ́ níbi pé káwọn má gbóúnjẹ wá mọ́ o. Àwọn ti ṣetán báyìí láti máa gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá padà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Ṣé wá rí báyìí pé ilẹ̀ Yorùbá ò sí fọwọ́ rọ́ sẹ́yìn. Àṣé àìgbóúnjẹ wá wọn láàrin odidi ọ̀sẹ̀ kan, owó tó tó bílíọ̀nù 10 náírà ni wọ́n ti lùsù. Ẹ wá dúró owó tí wọ́n lùsù láàrin ọ̀sẹ̀ kan péré. Ìdí nìyí o tó fi tèrò wọn pa pé àwọn ò lè máa bá lọ báyìí o, àfi káwọn fòpin sí wàhálà tó wà nílẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ n tàn yín o. Gbogbo ọjà wọn tí wọ́n ń tà pátápátá, àti tòmátò ní o, àtẹran ní o, ilẹ̀ Yorùbá ni wọ́n ń tà sí o. Torí wípé wọ́n ti gbọ́jà náà lọ sí Cameroon. Tọ́ débẹ̀ tán bàtà rẹpẹtẹ, wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ńbẹ̀ náà rẹpẹtẹ. Gbogbo àwọn ìlú tó súnmọ́ wa pátápátá wọ́n ti gbìyànjú láti gbọ́jà wọn lọ, ṣùgbọ́n tí wọ́n rẹ́ni gbà lọ́wọ́ wọn. Ìdí ẹ̀ nìyí tán fi wò pé àwọn ò gbọdọ̀ bá Yorùbá jà, àfi káwọn fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú Yorùbá. Lénìí, olórí àtàláṣẹ wọn pátápátá òun ló kéde o wípé kò sí wàhálà mọ́ báyìí o. Àwọn ti ṣetán láti máa gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá gẹ́gẹ́ báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ mi àti ìmọ̀ràn mi fún ẹ̀yin gómìnà wa ni wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa o. Ẹ má jẹ́ kí a fọwọ́ rọ́ iṣẹ́ àgbẹ̀ sẹ́yìn o. Ẹ jẹ́ ká mú gẹ́gẹ́ bí iṣẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ wo adúrú owó tó ń wọlé sílùú àwọn mọ́là báyìí láàrin ọ̀sẹ̀ kan. Àbẹ́ ẹ̀ gbọ́ mi ni 10 billion naira. Owó yìí gan-an ó tó ṣèjọba ìpínlẹ̀ kan. Ká wípé irú Èkìtì yẹn wọ́n jókòó ti ṣe àgbẹ̀. Tíjọba ìlú Èkìtì lásán gan bá ń mékì 10 billion naira lóṣooṣù. Bí ògbó ń fẹ́ dírà mọ́, ó ti tó mánéjì ìpínlẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ n tàn yín o. Ẹ jẹ́ kí gbogbo owó jókòó ká ronú pé kí ló kàn. Ká má fọwọ́ yẹpẹrẹ mú iṣẹ́ àgbẹ̀ o. Ká rí gẹ́gẹ́ bí iṣẹ́. Bẹ́ẹ̀ ni. Tó ẹja ń sọ lókè báyìí. Ká lọ gbọ́ ohun tí Muhammadu Toiru sọ, tó jẹ́ alága àti olùdarí ẹgbẹ́ àwọn mọ́là tó ń gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá. All stakeholders and members our amalgamated union of food and cattle dealers of Nigeria in this our nationwide strike. We very appreciate for this effort. We achieve what we need to achieve. So, through the governor of Kogi State, Yahya Bello, made us on behalf of the Federal Republic of Nigeria, General Muhammad Buhari, enter this our settlement. So we agree to call off this nationwide strike today. So every our members, this information make you send them and all over the country. Well,
call off our nationwide strike. Yeah, sorry, I want to ask you. Definitely there must be a reason why you're calling that big strike. So what are the issues and the risks? Yes, our reason, we have our problem for that killing and whatever. I think you are generally aware what who is supposed to be the nationwide strike, because this killing in NSAS and SASA Oyo and the multiple taxation, and nobody have the Republic of Nigeria wants to give anybody right to go anywhere in this country and we do business in peace in this country. So the governor is meeting General Muhammadu Buhari our demand. They take any responsibility to pay compensation. Leave us we do our business peace. Whenever facing any kill or dismantle or multiple taxation federal highway, the Ayabe, the governor of Kogi State, is take this responsibility from our General Muhammad Buhari president. So this is the reason why we give them a chance to call off this strike. We see what the government is doing because they agree to pay this compensation and call off any multiple taxation federal highway and allows us to do our business in peace in this country. This is our reason we call off this strike. Matsayin mu a yau sunana Comrade Dr. Mohammed Tahir, National President na Amalgamated of Nigeria, shugaban haɗakan ƙungiyoyi masu rabin dabbobin kayan abinci na ƙasa. Mun kira dukkan shugabanninmu a kan matsalolinmu da muke fuskanta a jagorancin shi gwamnan Kogi Alhaji Yahaya Bello ya ɗauki dukkan kuɗinmu ya kai ga shugaban ƙasa. Shugaban ƙasa ya ba shi assurance cewa